Ọlọ́run ló wúlò sómi dáfẹ́fẹ́, àṣẹ Olúwa lòrùn fìdè sánmọ̀, àṣẹ Olúwa mi ló mẹ́dà dúró. Ọlọ́run tó ní wá fún wa wí sátírà tó lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀, máa jẹ́ ká ṣì wí káyé máa ṣì wá gbọ́. Ọlọ́run tó ní wá sọ́dí ilé ayé funfun dàrúdàpọ̀, Ọlọ́run kò là wá kó tún làjọ wá. Ó máa tó gbèrú ayé pẹ̀tọ́ yín ọgbà ìmọ̀ tó kún fún làákàyè. Ọlọ́run kò gùn yín ó tún bá wa mọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Àníkàn parapọ̀ wọn mọ́lé ìyàwó pàwọ́ pọ̀ wọn màgí Mùsùlùmí ẹ jẹ́ ká pàwọ́ pọ̀ kárùnú kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Ṣẹ́gbọ́ kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀, kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Ànábì ló dé láti ogun kan nínú àdífì kan, pápá kan àwọn afá aládìífì ní kò wà sahih. Nígbà pápá kan ní ó sì bá àkídà ìsìláàmù mu, àwọn tán ní kò wà sahih àyà Qur'an ni wọ́n fi gbé kúrò. Àdífì yẹn ní raja'na min jihadil asghar ila jihadil akbar. Ànábì ní raja'na adé ogun tí a lọ ìyá ìmọye mùsùlùmí ló kún bẹ̀. Wọ́n lọ já ogun ẹ̀sìn, wọ́n wá dé wọ́n ṣẹ́gun. Ànábì ní raja'na min jihadil asghar, adé láti bí ogun kékeré ila jihadil akbar. Ànábì ní adé láti bí ogun kékeré àwọn afẹ́ fèsì ogun ńlá báyìí. Qala ma hiya jihadil akbar. Ẹnìkan wá béèrè pé jihadi wọn ló tún tóbi ju eléyìí tá a ti lọ jà tọ́pọ̀ èèyàn kú. Wọ́n lọ Nábì wá sọ pé jihadul qalb aw jihadun nafs. Ànábì wá ní jihadi tó pàtàkì jù ó ní jihadi ọkàn, jihadi ẹ̀mí, bó láṣẹ fọ ẹ̀mí wa mọ́, bó láṣẹ fẹ́ràn ara wa, bó láṣẹ fọ ẹ̀mí wa mọ́ fọ́lọ́run, jihadi tó ga jù. Àwọn àfáà wọ́n mú àyà Qur'an wa ní Suratu Tawbah verse 19, wọ́n ní àdísì ti takò àyà yìí o. Kí l'Ọlọ́run sọ níbẹ̀? Aja'altum siqayatal hajji wa imaratal masjidil haram. Wọ́n lọ́rọ̀ sọ wípé ṣẹ̀fẹ́ fi wéra wọn ni. Àwọn tí ń bomi fún àwọn alálàájì, àwọn tí ń fún wọn lómi mú, àwọn tí wọ́n ń sun tí ń ṣe umrah, àwọn tí wọ́n ń sun inú aráàmù gangan, àwọn tí wọ́n ń tún bẹ̀ ṣe iṣẹ́ tí wọ́n ṣe bó ṣe lóore tó yẹ. Ọlọ́run ní sẹ́fẹ́ fi wé kíni. Kaman amana billahi wal yawmil akhir. Sẹ́fẹ́ fi wéra wọn ni pẹ̀lú àwọn tí wọ́n gbọ́ pẹ̀lú ọjọ́ ẹ̀san tẹ̀síwájú. Wajahada fi sabilillahi. Àwọn tí wọ́n gbọ́ tí wọ́n ń ṣe jihad, tí wọ́n ń jagun sójú ọ̀nà tọ́lọ́run. La yastawuna inda Allah. Kò lè ṣe déédé lọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí wọ́n lọ ṣe jihad, wọ́n lọ́ọ̀rẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ń pọn nìyẹn lọ. Ìyẹn ni wọ́n fi jẹ́ ká mọ̀ wípé àdìsí yẹn ó ní bóyá nú. Àmọ́ tí mo fẹ́ lò bẹ̀ ni pé raja'na minal jihadil asghar ila jihadil akbar. Gbogbo eléyìí tá ń fàbọ̀ látijọ́ yìí, àwa mùsùlùmí àti jihad kékeré ńlá ti dé, ó wá kan jihad ẹ̀mí báyìí. Ọmọ ìyá mi ti ń jẹ́ Islam, ọ̀tá Islam tó wà níta wọn kéré gan. Àwọn original ọ̀tá mùsùlùmí inú mùsùlùmí ni wá.
kékeré ni gbogbo ariwo táwọn eléyìí ń pa yẹn kí ni wọ́n fẹ́ ṣe wọ́n bá láwọn wọ̀lú kan ẹ̀yin aráàlú mọ nǹkan tá ẹ lè ṣe ẹ nídìí àti pariwo ọ̀tá ìsìláàmù gangan inú ìsìláàmù ló wà kì í ṣe ta àwọn ọ̀tá ìsìláàmù àwọn ni wọ́n da nǹkan rú àwọn tá a pè ní àwọn ẹlẹ́sìn míì yìí wọ́n respect àwa mùsùlùmí tẹ́lẹ̀ fa bí nǹkan bá dé tí fìtínà bá dé ẹ̀yin tẹ́ ẹ ti wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lecture yìí jìnnàjìnnà ẹ bá mi share rẹ̀ 21 times ọba mi ó da oore bò yín nígbà ìmọ̀ yìí ẹ comment ẹ like ọba mi ó da oore bò yín níbi tẹ́ ẹ lérò àti ibi tẹ́ ẹ ti lérò àwọn èèyàn yìí bí wàhálà bá dé bá ẹ̀dá kó ronú ìdánimọ́rí ukanatila ó fẹ́kọ̀rọ̀ fàfi kulli shay'in lahu ibra ìjọ wàhálà bá dé báyìí tí ò kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ fojú trace ẹ̀ lọ pé kí ló lè fà á tó o bá máa ń kọ́ ọ́sà máa ń yára bí wọn lámú yára ẹni ó bá fi nǹkan tó rí tó fi wọ̀n sùn wọn nǹkan tí ò rí gbogbo ń tó kù tó pamọ́ ni ó padà gẹ̀ẹ́tì nígbà kan ráwà ní àwọn àfáà a máa dẹ́rùbà àyàn lọ́tọ̀ láì tí ì fi jagun ó dẹ́rùbà àyàn nígbà kan àwọn tí wọn kì í ṣe mùsùlùmí kódà nínú oníṣẹ̀ṣe àwọn ọkùnrin inú wọn a máa dírẹ́sì bí àfáà kán lè pé àpọ́nlé àfáà ń bẹ lára wọn àwọn obìnrin wọn a máa lò bòrí bí mùsùlùmí nítorí àpọ́nlé títóbi tí ń bẹ lára Islam báwọn mùsùlùmí náà bá rí wọn kì í bá wọn jà ń bẹnu àwọn ẹlẹ́sìn Christianity ọgbà Islam yìí tí bá ń lọ chọ́ọ̀chì yóò sì lò bòrí tiẹ̀ ó lè wà nínú bíbélì tiẹ̀ bẹ̀tìlànà Islam ní fi ń lò wọ́n ní respect fún Islam gan wọ́n gbà yí pé gbogbo ohun tí mùsùlùmí mà ní agbára ọlọ́mọgbà pẹ̀lú wọn gan mùsùlùmí kódà wọ́n ní kinní kan tó ń pè ní ankali kódà bí kinní yẹn bí wọn ò mọ̀ pé wọ́n sábà pé nǹkan àwọn mùsùlùmí máa ń tọ́ka sí nǹkan kan kùránì wọn yẹn tí a bá kọ kinní kan wíníwíní báyìí ibi wọn bá dojú kọ àwọn àkànládé mùsùlùmí àwọn aláfa ọgbà síríyà àwọn yìí wọ́n respect Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà bí wọ́n gba Islam àwọn bàbá tí wọ́n bí wa àwọn tí wọ́n gbé Islam wa ẹ̀wọ̀nà tí wọ́n gbà spread Islam o wọ́n fi ọmọ aláwo wọ́n kọ ọmọ aláwo ní kéwú wọ́n wàá mú aláwo lọ́rẹ̀ ìtàn kan ṣẹlẹ̀ nílùú kan nílẹ̀ Yorùbá àwọn tí wọ́n bá mọ ìtàn wọ́n ti mọ rántí ìlú tí kinní yẹn ti ṣẹlẹ̀ ìmáàmù ìlú yẹn òun ló mú olórí olóró lọ́rẹ̀ láì bá sáwó ó wá dìgbà kan wọ́n ti close débi pé tí bàbá yìí bá wá níjọ́ Iléyá ẹran tí wọ́n pa wọ́n tó fún bẹ́ẹ̀ bàbá yìí wá pè pé wá ọ̀rẹ́ wà kí ni èrò tẹ́ ẹ máa ń ṣe tẹ́ ẹ máa ń pé káwọn èèyàn ọmọ jáde yìí máa ń kó nira bẹ́sìn tiwa èmi àti ẹ a sì pera wa lọ́rẹ̀ àti tí bàbá yẹn ń torí sọ̀rọ̀ ẹ sínú a sì pera wa lọ́rẹ̀ ó ṣe jáwé obìnrin wa ọmọ jáde gbé sọ̀sán tàbí kó gbé sóru mú kan nínú méjèèjì ó ní ẹ̀ ó nira díẹ̀ o nígbà tí wàhálà pọ̀ ó ní ọ̀rẹ́ mi àfà ọmọ ń tá ṣe ẹ jáwé obìnrin yẹn ọmọ jáde àwa láàjọmọ̀ láàrin ara wa àwọn ọmọ kéde tiwa pé orò ọ̀jáde ìjọba yìí o ẹnìkan kan ọmọ jáde àwa láàmọ̀ páàní jáde mọ́ ẹ̀yin ẹ máa ṣe ti yín lọ àmì ẹ má jáde láti wá fi wá ṣẹ̀sín ẹ sọ fáwọn ọmọ yín ká má fi wá ṣẹ̀sín ká má sọ yí pé kò sí nǹkan kan bẹ̀ mọ́ ní ọ̀rẹ́ mi kò sí nǹkan kan bẹ̀ àmọ́ tẹ́ ẹ bá lọ fi wá ṣẹ̀sín á jáde against yín o ọ̀rẹ́ mi òdodo ni mo sọ fún ọ aráàlú ọmọ tó ń ṣẹlẹ̀ wọ́n sákàn rí pé lọ́jọ́ tí wọ́n bá ní kán jókòó kalẹ̀ nítorí orò ó kálukú ń jáde kò sẹ́ni tó challenge wọn mọ́ àmọ́ lọ́dọọdún àwọn olóòrò yẹn ànáǹsì pé àwọn jáde ìjọba yìí o orò ọ̀jáde ìjọba yìí o bí wọ́n bá ti ń wí iná ibẹ̀ làwọn yóò ti máa rẹ́rìí pé rẹ̀ ẹni tó ti kú tán tí ò sí nǹkan kan bẹ̀ mọ́ ìgbà òdìjọ́ kan làwọn ọ̀dọ́ àfárá bá dé náà bá tún ànáǹsì bí wọ́n ṣe ànáǹsì wọn ní níbo kò sí ní tó jọ gbogbo tó bá díàdùlélẹ̀ àfá tí ọba dá sí ìjọ náà lọ́hùn kèfèrí ni wọ́n ń pè àbálọ àbábọ̀ làwọn ọ̀dọ́ tìbí náà bá kóra wọn jọ ló bá di sẹrímọ́nì padà ló bá di ń tẹ́ ń pa màálù ló di ń tẹ́ ń sọdún níjọ́ orò
di táwọn náà ń jáde pé àjọ kú bẹ́ẹ̀ ni ẹ ṣe pa ẹ̀sìn tiwa rú. àwọn bàbá tí wọ́n kọjá ọgbọ́n ni wọ́n dá tí Islam fi gbalẹ̀ Yorùbá. òmùgọ̀ tí wọ́n ìlú wa dọ̀gbọ́n ọgbọ́n tí yín ìlú ń dòmùgọ̀ bọ̀. kò sí ní tó burú èyí tó ga jù nínú ọgbọ́n ni kí mùsùlùmí ó fi ọpọlọ dá. ọpọlọ ní Islam ọpọlọ ọgbọ́n ni mo fẹ́ lò kì í ṣe ọpọlọ káwọn tọ̀hún má bá mi tu sí nǹkan mi. wisdom ọgbọ́n ni mùsùlùmí fi jagun kì í ṣe gbogbo ìgbà náà lógún gíragíra ẹjẹ́ ṣe kíní ànígbà ẹ kàn máa promote tí ò lórúkọ ni. ẹni tá yí ọmọ ẹja yí ọmọ ẹni tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ó dán kan wò nǹkan kan ò ṣe kó dàbí nǹkan ò ṣe torí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò ṣe lórí ẹ̀ wàláì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò ṣe ó dán kan wò ó dán kejì wò wọ́n wà àwọn ọmọ yín tẹ́ jáde tán yẹ̀yẹ́ gbogbo ẹ̀yin bàbá wọn wọ́n rí pé kò sí tó ṣẹlẹ̀ kò sẹ́ni ọwọ́ ẹ̀wọ̀n nu wọn kò sẹ́ni tí wọ́n mú tìyá ọlọ́sùn yẹn bá wọn lójijì. ìyẹn náà fi àwò pé àwọn kinní yìí sáwọn náà ni wọ́n tún wá jáde náà tó ń fi wá ṣẹ̀sìn ni wọ́n bú ẹ̀sìn wa báyìí lóò àwọn náà jáde àjọ fani ẹ̀sìn tí ò pọ́pùlà ó wá di tó pọ́pùlà àwọn wọ́n á sọ mùsùlùmí dàmú ṣeré wọ́n ti mọ̀ yí pé táwọn bá ti jáde báyìí mùsùlùmí ó ṣépè mùsùlùmí ó bẹ́ẹ̀ bú kí ló dàbí kí mùsùlùmí ó ignore kẹkàn mọ́ wò wọ́n báyìí dídákẹ́ mùsùlùmí ìdẹ́rùbà ní ìbàjẹ́ ìbẹ̀rù burúkú ni ó jẹ́ pé àwọn kìíní tí ẹ dákẹ́ yìí wọ́n ní tinú wọn tí wọ́n ṣe o àwọn kìíní wọn tí ẹ dákẹ́ yìí bẹ̀tẹ̀ àwọn ọ̀dọ́ mùsùlùmí ó kálukú ló fẹ́ kán mọ̀ pa àfa lòun ó kálukú ń bẹ́ jáde ni láì ní solution sí problem yẹn ẹ̀wọ̀n ní solution tí mo ní bàbá yẹn ló ń jọ sí òun lè ní fẹ́ lò níjọ́ tí mo pàdé ọmọkùnrin yẹn kí n mú mọ́lẹ̀ kí n pè é kí ló dé tó ń ṣe gbogbo eléyìí torí mo mọ̀ yí pé àárín àwùjọ mùsùlùmí Yorùbá ti túká àwọn kan ti dé tí wọ́n ti fọ́ wa ká kò sí unity mọ́ unite àtọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú lọ ẹ̀jẹ̀ amọ̀mọ̀ yìí wálẹ̀ kódà bí ó padà jẹ gbá ẹ̀jẹ̀ àkọ́kọ́ mọ̀ wálẹ̀ náà káríwó yóò tiẹ̀ wálẹ̀ gbé mi tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ìpè wọlé ẹ̀sẹ̀ tán àfọ́ aláwo àfọ́ oníkíní kan ọ̀pàdé rẹ̀ kò lè máa gé lórí ó pàdé ẹ̀ kò lè máa fọ́ létí ìjà olórí adí ní àdánwò kan ọ̀sẹ̀ bọ̀ sádì ní àdánwò kan ọdúndé ìgbàwọ̀ wàhálà kan àìlágbọ́yé adí ní àdánwò ní àtijọ́ àti mo ti ń yí wọnú rẹ̀ wàhálà ní èrè ní òwá tó wà pèrò ẹ̀jẹ̀ àwé ẹ̀yẹ lórí sílámù fi wá fọwọ́ lọ́rọ̀ lọ́rọ̀ tẹ́ ń dásà kò sí nǹkan bẹ́ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tẹ́ bá ikú ẹ̀yìn lẹ̀ òròjọ́ rẹ̀ bòdọ̀rùn 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 ẹ̀yìn lẹ̀ òròjọ́ rẹ̀ bòdọ̀rùn. àwọn bàbá wa tí wọ́n gbé ẹ̀sìn wá tí wọ́n sọ̀rọ̀ tí ń ṣẹ lójijì gbogbo ayé wọn àwẹ̀ ni wọ́n fi gbà gbogbo ayé wọn àdúrà ni wọ́n fi ṣe àwọn ọ̀sàdúrà mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò àdúrà pé tí n bá ti wí nkùntùkùn ọlọ́run tí n bá ti sọ pé jẹ́ kó rí bẹ́ẹ̀ fákùn jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run fún mi ní àṣẹ táwọn bàbá wa fi ṣayé nu omi ò nílé omi ò lásọ méjì tó fi kú àṣẹ wa kún ara wọn tó jẹ́ wípé àmáwá tòde òní owó là ń lé àwọn àfáà sàwámà àfáà kílẹ̀ tún pé indomie àwọn àfáà indomie kọ̀ láwẹ̀ lẹ́yìn àwẹ̀ ẹjọ́ rọmọdọ́nà bó bá rẹ̀ nìkan tí ń dá àwẹ̀ gbà lẹ́yìn rẹ̀ ní tàtàwù yẹ́mi bíjà nìyún alábí ọ̀gbárú eléyìn bàbá àti bí ìran ọmọ oúnjẹ́nu wọn tí máa gbà wò gbójọ́ 21 days ní gbogbo oṣù kọ̀ọ̀kan kọ̀bá nẹ́bì kò ṣe bẹ́ẹ̀ wọ́n fi ń wá àṣẹ níwájú ọlọ́run ni àwọn yìí dá aládùúà wọ́n yìí sùn lóru ẹ̀yin ọmọ sùn bí ẹ sùn níbi pọ̀nmọ́ ẹ sùn níbi màálù ètò bá dìde ní ẹnáfílà nù yín gan ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ó bá ti ẹnáfílà alákà méjì ó ti sùn lọ padà bóun làṣẹ́ṣe fẹ́ dára yín bí tàwọn bàbá kò lè jọra wọn ẹ̀yin yìí náà lọ́wọ́ jáde lẹ́yìn àtàkà orúmọ àwọn àfáà
ẹ fa ọgbà yamọ́ gbogbo wọn lára, ẹ demoralize gbogbo àwọn bàbá wa. Wọn bàbá wa fọwọ́ lẹ́rán báyìí, wọ́n ń wo ibi tẹ́ bá dé, gbogbo àfáà tó ló kọ́ talẹ̀ yẹ̀yẹ́ tán nítorí tẹ́ jẹ tẹ́ mu. Mo ti wí láì mẹ́yẹ ìgbà, mo tó repeat ẹ̀ ń sìn. Tẹ́ ẹ bá rí oníṣẹ̀ṣe tí ń bú mùsùlùmí, tẹ́ ẹ bá rí mùsùlùmí tí ń bú mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tí tó ń bú oníṣẹ̀ṣe, kírísítẹ́nì tí ń bú mùsùlùmí tí ń bú oníṣẹ̀ṣe, ẹ lọ wádìí iṣẹ́ tó nílò kò níṣẹ́ kankan lọ́wọ́. Tó bá níṣẹ́ lọ́wọ́ ń sìn, owó tó rí níbi owó ẹ̀jẹ̀ níbi títí ń ba ayé àwọn èèyàn jẹ́ ló fi create iṣẹ́ tó ní kò dẹ̀ lè láti bọ̀tán rí. Wọ́n níṣẹ́ lọ́wọ́ àtòníṣẹ̀ṣe wọn, iṣẹ́ tó lòun kọ́ ẹ̀nà béèrè ibi tí ṣọ́ọ̀bù ẹ̀ wà, kí ló kó jọ síbẹ̀? Wọ́n kálukú wọ́n náà àbáyọ ni. Mùsùlùmí inú wọn ẹ béèrè pé iṣẹ́ kíní ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, iṣẹ́ kíní ń ṣe, nítorí kó jọ tó lóhun ń ta èló ni wọ́n rí ń bẹ̀, èló ni wọ́n rí ń bẹ̀, èló ni wọ́n rí ń bẹ̀. Àwọn tí wọ́n ń ta òdìlé mélòó tí wọ́n kọ́, tí wọ́n ń ta rú ẹ̀ òdìlé mélòó tí wọ́n kọ́. Owó ẹ̀jẹ̀ ni, owó ìbànújẹ́ ni, ẹ dákun àwa ni ká pawọ́ pọ̀. Mùsùlùmí ayé ajamọ́ àtòránà wal firqatul adhab, ká fọwọ́sowọ́pọ̀ òníkẹ́, ká mọ̀ bára wájà ìbínú Ọlọ́run ní bẹ́ẹ̀. Wàláhí mo fi Ọlọ́run búra, kò tí ì sí ìlú náà lórí ilẹ̀ ayé yìí tẹ́ sọ wípé gbogbo ẹni tí ń bẹ nílùú mùsùlùmí gidi tó gbọ́ ẹ̀sìn yé tí kò ní nǹkan kan ní lẹ́yìn Islam ní gbogbo tí ń bẹ bẹ́ẹ̀. Ó ti Mẹ́kà, ó ti Mẹ̀dínà, àwọn kan ń gbé bẹ̀ tó mọ̀ pé Islam àwọn eléyìí kásá fọwọ́ bò ní. Kò sí ìlú náà, kí ló dé tẹ́yìn fẹ́ kí gbogbo wọn di original by force by tulas? Kò sí ń tọ́ dàbí kí gbogbo wọn ká di mùsùlùmí original, kí àkídà wọn dúró déédéé, bẹ̀tìlátẹ́rì kabú mẹ́tọ́bà kan àlùtọ́bà a lè rí bákan náà. Ìmánì àwọn kan gbóná, ìmánì àwọn kan tẹ̀lé, táwọn kan tó tẹ̀lé. Thumma awrasna al-kitaba alladhina istafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi'idhnillah. Ọlọ́run ní yóò máa bẹ nínú àwọn tí ó jogún tírà, àwọn tó ní Ọlọ́run gangan bínú sí, zalimun li nafsihi. Tọ́lọ̀ ń bá pè èèyàn ní zalimun li nafsihi, inna shirka la zulmun adhim. Ẹni tí ó máa mẹ́bọ mẹ́sìn yóò wà nínú wọn o, Kùránì ló wíwẹ̀. Inna shirka la zulmun adhim. Ọba mi wá sọ yí pé wa minhum zalimun li nafsihi. Yóò máa bẹ́nu wọn alábòsí tó jápọ́lọ̀ nìkan kọ́ ní sìn, ó ní nǹkan míì tó mú mọ́. Wa minhum muqtasidun, yóò máa bẹ́nu wọn ó sì lọ díẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ díẹ̀, yóò máa bẹ nínú wọn. Wà nínú ohun tàbí fún bí khairat, yóò máa bẹ nínú àwọn mùsùlùmí, àwọn tó jẹ́ pé rere ni wọ́n máa ṣe, wọ́n ní sẹ́lẹ̀ gbogbo ayé wọn bóò ni àwọn sì rí ìyọnu Ọlọ́run ni wọ́n máa wá. Báni Nábì ṣe nǹkan ni, bọ́lọ́run ṣe nǹkan ni, ní làwọn ó dúró lé lórí. Ọlọ́run wá láwọn tí wọ́n ṣe yẹn dhalika. Ọlọ́run ní ìyẹn gangan ni ọlá tó tóbi jù. Kéèyàn má mú nǹkan kan mẹ́sìn, òun lọ́lá tó tóbi jù. Ẹ wá lọ wá àyà yẹn, ǹjọ́ náà ń sọ pé àwọn méjèèjì tàkọ́kọ́ yẹn, ǹjọ́ náà ń sọ pé kẹ́ yẹ wọ́n kò nú ẹ̀sìn. Ẹ lè yẹ wọ́n. Onígbà tẹ tó bá ní kìkìdá original ló fẹ́ kó gbà òun, ìgbà rẹ̀ ò ní kú títí ayé. Ọba débi tí wọ́n ti ń tàtẹ, tó bá ga gègèrè báyìí, empty carton ni wọ́n fi páàkì omi lábẹ́ ẹ̀. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì, ẹ bá mi tó share lecture yìí sí láì mọye ìgbà. Ọba mi ọmọ da orí bòyín láì mọye ìgbà. Àmín. Àwa mùsùlùmí ayé káwá ní kìkìdá ẹni tó gbẹ̀sìn yé nìkan ńlá fẹ́ kó jẹ́ mùsùlùmí nísìn. Àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n, àfẹ́ oníkíní kan ni wọ́n, ìwọ kú ńbẹ̀, ìwọ kú ńbẹ̀, mélòó lẹ́ẹ̀kù. Tí population mùsùlùmí bá jẹ́ 50 million, tẹ́ ẹ bá ní ó yá original nìkan la fẹ́ ní Islam, lè tó 2 million, mo lè ti fẹ́ rí 2 million. Majority àwọn tí ń fi agbára wọn support ń bẹnu wọn tó fẹ́ pé ó kọ́lé sí chọ́ọ̀chì, ọkọ̀ mọ́sálásí. Àwọn olówó majority wọn kódà tó fún àwọn olóṣèlú. Àwọn olóṣèlú mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá kó wọn jọ 70% wọn ló níbi tọ́kọ́ sí chọ́ọ̀chì. Àwọn ń wá gbára ń gbogbo ọ̀nà ni kò sí ń tọ́kàn wọn. Wọ́n sì lé ń bẹnu wọn yọ̀nà òun máa wọ́n bá dé yóò tó lọ kí wọ́n ṣọ́ọ̀ṣì. Ó sọ láwọn kan tí ń fún ní ẹbọn gbẹbọ ń bẹnu wọn, Ọlọ́run lẹ́jọ́ dájọ́ fún un. Ń bẹnu wọn tó jẹ́ lọ́sẹ̀lú, ń bẹnu wọn tó jẹ́ lọ́wọ́, ó
ó ń bẹ nínú wọn tó jẹ́ lọ́yà, ń bẹ nínú wọn tó jẹ́ adájọ́, ń bẹ nínú wọn tó jẹ́ onípò tó jẹ́ pọ́fà ní ọ̀fà lọ ni. Àmọ́ mọ̀ pé mùsùlùmí lòun, ó dúró lójú ọ̀nà Islam. Bí ẹ bá bí dọ̀la mùsùlùmí ní ó kílè. Àmọ́ náà mọ̀ yí pé kọ̀kọ̀ òun kù díẹ̀ káàtó. Fàdákèrè fa innaka mudhakkir lasta alayhim bi musaytir. Ọba mi ní ọlọ́run wọn létí ni ẹ ṣe pẹ̀lẹ́ ẹ̀fọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ̀ wọn. Mo rọrẹ ànábì kò lọ máa jẹ́ olùrántí mi ò rẹ pé kó o di sójà. Níbo míì Al-Qur'ani tún ní فبرحمة من الله لنت لهم. Ìtí ó sọ ẹ̀sìn di àpọ́nlé di ìfún ẹ ní pé kó rọ̀ fáwọn èèyàn. Ọlọ́run bá mi kẹ́ láìpẹ̀lọ́. Ọlọ́run ní ìlànà nẹ́bì lọ́kùn tàfádọ́n tó bá jẹ́ aláwọ̀ nínú eléyìí máa bù báyẹ̀ yẹ lé ọmọ náà lélẹ̀ ọmọ kìnnìkan lélẹ̀ eléyìí ẹlẹ́bọ ni eléyìí kèfèrí ni eléyìí kírísítẹ́nì ni tó bá lọ jẹ́ aláhánnímú táwọn rí ànábì mú jalí ìzàlẹ̀ kọ́ọ̀lbì tó wá jẹ́ ọlọ́kàn líle tọ́kàn rẹ̀ ò fọ̀gífù èèyàn là ń fajú mi ní aulik ànábì ó ní rẹ̀ nìkankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ ọlọ́run ló rẹ̀ là ń fajú ó ní rí èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ tó bá jẹ́ eléyìí mogu tọ̀hún mogu ọlọ́run ní rẹ̀ ànábì fáfọ́ ánìhùn wọ́n máa ṣẹ lọ wọ́n máa ṣẹ wọ́n náà máa mójú kúrò fún wọn wọ́n step fèrè láwọn kí ló dé tọ́lọ̀ ní kó máa ṣe stick fáàrù fún wọn tí wọ́n bá jẹ́ lẹ́sẹ̀ wọ́n step fèrè láwọn ìwọ gángan ní kó tó máa tọrọ pé ọlọ́run gbogbo àwọn ẹjọ́ mi àwọn tí Islam wọn dúró déédéé àtàwọn tí Islam wọn ò tí ì pé ọlọ́run ò bá ń ṣàforíjì fún wọn bá mi fi wọn lọ́nà jẹ́ kí sì wọn dúró ọlọ́run wọ́n step fèrè láwọn tó bá ti wá pinnu pé tí mo fẹ́ ṣe ni wọ́n ìdá ọ̀sẹ̀ǹtà. Inna Allah ẹ dákun ọ̀dọ́ nǹkan méjì ní irinṣẹ́ tí mùsùlùmí nìjì òní mùsùlùmí fi ń ṣe agbára látàyébáyé àkọ́kọ́ irinṣẹ́ tí mùsùlùmí nìjì òní unity ká fọwọ́sowọ́ ká má bínú ara wa ìṣọ̀kan ká gbára wa pé ká gbára wa láàyè gbogbo wa ní mẹ́rin wa ò ní pítán ká gbára wa láàyè àjàmá àtúráàmà ẹjẹ́ àjọsọ kan àáfàá kan ẹlẹ́bọ ni bẹ́ẹ̀ bá wí fún tí ọba gbọ́ òun àtọ́nà ni wọ́n jọ ẹ má fi ṣẹ̀sín ẹni ẹ bá fi ṣẹ̀sín òun ní pátì mọ́ yóò takú sílẹ̀ ni pé bó bá jẹ́ pé wọ́n náà dájọ́ ó yá mọ̀ kọ́ wá dájọ́ léun lórí. Population lẹ́lẹ́kejì lẹ́yìn unity population ní agbára Islam tí Islam fi ń rí nǹkan control ní gbogbo àyè tí mùsùlùmí wà lágbàáyé pàápàá jùlọ population làwọn ọ̀dọ́ pàtàkì púpọ̀ jù àwọn ọ̀dọ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a wá lọ pàtàkì yìí díẹ̀díẹ̀ là ń gé ni wọ́n padà majority wọn ti bọ́ ní hip hop lọ bọ́ bá ṣe hip hop lọ́sàn-án yóò kírun tó bá dé lálẹ́ majority wọn bẹ lédè ojó majority àwọn ọ̀dọ́ mùsùlùmí yìí omi ti wá bí ó ṣe ríṣẹ́ gbà lọ sí chọ́ọ̀chì omi ń dọ́gbọ́n ṣàwo lábẹ́nú ọ̀dọ́ mùsùlùmí náà sì ni wọ́n àmọ́ táwọn Islam bá dé gbogbo agbára wọn ni wọ́n lò kò dàbí àwa ti sìn bàbá Síkírù Àyìndé Barrister ẹnìkan ti ṣe wá sí kọjá ọlálìjẹ́ náà ni ọwọ́ kì í máa wí nǹkan mi ààrẹ Àríṣekọ́lá ẹni yọ wọn náà gbogbo àwọn tó pàtàkì ẹni náà ni gbogbo wọn lọ èyí mélòó lẹ wá kù tá ni wọ́n gan nítorí Àríṣekọ́lá gbèsè lórí ọ̀rọ̀ Islam tí kanú fámìlì rẹ bá dìde tó bá fẹ́ 5% ẹ̀ láyé náà dúpẹ́ lọ́dọ̀ lọ. gbogbo tó dá alẹ́ yọ sọnù tán yányán àníyí ké parapọ̀ wọn mọ lé. wọ́n mọ lé ìrànwọ́ parapọ̀ wọn máa jìnnà Yorùbá ẹjẹ́ ká pàwọ́ ọ̀pọ̀ kárẹ̀lú kíyà máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ kíyà máa jẹ́ wàhálà. agbára yìí agbára ọ̀dọ́ ìgbà tí Mandela tó fẹ́ di president l'Amẹ́ríkà àwọn ọ̀dọ́ ló unite unity ọ̀dọ́ ló fi ríjọba ṣe ní Russia ìgbà tí wọ́n fẹ́ lé socialist lọ agbára ọ̀dọ́ ni wọ́n lò tí wọ́n fi lé wọn lọ
àwọn Amẹ́ríkà ìgbà tí wọ́n fẹ́ lé Britain kúrò nílùú wọn láti gbàjọba unity agbára ọ̀dọ́ ló fún Amẹ́ríkà ní independence kúrò lọ́dọ̀ Britain. Agbára ọ̀dọ́ pẹ̀lú unity ní Islam fi gòkè. Ẹ wo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lógun Bádàrí unity gbẹ̀dẹ̀ àpèjúwe tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ló ṣẹlẹ̀ nígbà ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Unity wà. Ànábì lọ sógun ó lọ pàdé àwọn kèfèrí àwọn tí wọ́n ń bọ̀ láti Mẹ́kà 1000 ni wọ́n ẹgbẹ̀rún kan. Ànábì ò rí ìyàn sàjọ orí ìyàn 313 kò àmọ́ àwọn 313 tí wọ́n tẹ̀lé Ànábì wọ́n tẹ̀lé with full determination. Àwọn ọ̀dọ́ tí Ọlọ́run ti fi wọ́n mọ̀nà àwọn ọ̀dọ́ tẹ̀mí wọn dúró déédéé ní ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n tẹ̀lé Ànábì kódà wọn ò ní nǹkan ìjà ogun tó nǹkan àwọn tọ̀hún bọ̀ pẹ̀lú gbogbo nǹkan ìjà ogun 1000 sí ni wọ́n àmọ́ àwọn tọ̀hún yẹn will unite mùsùlùmí 313 unite lórí iman wọ́n pé eléyìí fẹ́ gba Islam lónìí ni eléyìí ẹ̀sìn rẹ̀ ò tó gbogbo wọn dúró pé Islam ò ní wó wọ́n jẹ́ pàdé èèyàn 1000 ní Bádàrí mùsùlùmí sì ṣẹ́gun. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. mélòó níjọ tó kéré táwọn Ọlọ́run máa fún lágbára pé kó borí ìjọ tó pọ̀. Àṣírí tí ń bẹ́ẹ̀ ni pé unity wọ́n unite wọ́n bára wọn jà. Quran ti sọ fún wa pé wala tanaza'u wa tafshalu wa tadhhaba rihukum. Quran ti lẹ́yìn mùsùlùmí tẹ́ bá fẹ́ remain strong ẹ má bára yín jà ẹ má búra yín ẹ má hájú tẹ́ bá ti ń ṣe yẹn fọ́tẹ̀bí abáríhùkùn Ọlọ́run ní ẹnìkan ò ní bẹ̀rù yín mẹ́tẹ́ bá ti ń bára yín jà wọ́n máa yẹ̀yẹ́ yín hẹ́rà díà ni àmọ́ tẹ́ bá bára yín jà tẹ́ dúró lódìdí ta ló tó bẹ́ẹ̀ tí ó fèsì yín ta ló tó bẹ́ẹ̀ tí ó sọ pé wọ́n wọ̀ ní ta ló tó bẹ́ẹ̀ tí ọmọ mú yín ṣeré lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀rí pa ti dààmú ṣeré à ń bọ̀ wá sí ìlú kan báyìí à ń bọ̀ on the 20 ẹ máa retí wa wàláhì wọ́n lè mọ̀ wá wọ́n kàn mú wá ṣeré ni wọ́n ti mọ̀ pé àfọ̀jáde ànígbà gbogbo ilẹ̀ tí wọ́n dùn ó sí ebi mùsùlùmí ló ní majority ẹ̀ mùsùlùmí ló ní gómìnà náà kí ló fariwo alágbára ò kí ń pariwo alágbára máa ń fi action jà ní ẹ̀yin lẹ́ni gómìnà yín ẹ̀yin lẹ́ni ìjọba ẹ̀yin lẹ́ni àwọn ìmáàmù tí ń bẹ ládùúgbò kọ̀ọ̀kan ẹ̀yin lẹ́ni gbogbo baálẹ̀ tí ń bẹ ní gbogbo Kwara State ẹ̀yin lẹ́ni gbogbo bí tọ́wọ́ bí kọ̀ọ̀kan gbogbo àwọn ọ̀dọ́ ìlú ẹ̀yin lẹ́ni wọn kódà bómi mọ ẹbọ mẹ́sìn nínú wọn àwọn olówó ìlú ẹ̀yin lẹ́ni wọn àwọn tí ẹ jẹ́ oníjọba political power ẹ̀yin lẹ́ni wọn according to sociology mẹ́rin ni power tó lágbára jù láyé mẹ́rin lọ́lọ́run kó fún yín ẹni political power ẹni power of coercion àwọn agbára àwọn oní uniform agbára sójà agbára gbogbo ẹ̀yin lẹ́ni wọn economic power ẹ̀yin lẹ́ni spiritual power ẹ̀yin lẹ́ni kí ló wá fariwo ẹ̀ nídìí ẹ̀ àṣàkáwá sí láùdó àfà ọ̀lẹ́ni náà ń pariwo action lálágbára fi máa ń jà ẹnà jòkó ẹ plan ìbò ní wọ́n fẹ́ báyọ gbogbo baálẹ̀ ó kàlù kó mójútó bí tọ́ bá wà kó lájà lọ́ọ̀ àníkẹ́nìkan mọ́ sẹ̀sìn tiẹ̀ kẹ́mi náà ó ṣe tèmi bet mo lè sọ pé mọ́ sẹ̀sìn níwájú ta mi is very possible àmọ́ ṣé unity yìí lè wá sá ṣé unity yìí lè work níbi tí àwọn ọmọ kan mọ àwọn àgíríkì àfáàní Islam tí ó dà wá mùsùlùmí tí ó dà wá ríboríbodè wọ́n sọ Islam dẹ̀sìn wàhálà wọ́n sọ Islam dẹ̀sìn alákatakítí Ànábì lọ Bádàrí ọ̀sẹ̀ pé àmọ́ nígbà tó dogo Uhud mùnáfíkì ti wọ̀ wọ́n láàrin ìgbà náà ẹni tó jẹ́ pé tí ọ̀jẹ̀ ní ń wá ó ti wọ̀ wọ́n láàrin Abdullahi ibn Ubay ntí ń ṣe ni wọ́n fẹ́ jẹ ọba ìlú Yathrib tó padà di ìlú Medina ó ti múra pòun lọ́ba kàn déédéé ìgbà náà lànàbì dé lọ́ba declare ànábì pé ìwọ ló lórí ìlú yìí ìwọ ló lórí ẹ̀sìn ìwọ ló lórí gbogbo ẹ̀ ìyẹn ní ìbànújẹ́ òun náà sì gba Islam ó di mùsùlùmí ẹgbẹ́ ọ̀tún ànábì ni wọ́n máa jókòó síbẹ̀ òun ní sì ń ba ti Islam jẹ́
bí ànábì ọba ti sí ń bẹ̀ mọ́ ní tí ń fẹnu sọ jáde ọ̀dà. lọ́jọ́ ogun Uhud ànábì ò fura pé mùnáfìkì ọkàn rẹ̀ ti gbóná tó bá òun ló lọ kó sí àwọn ọmọ ogun nínú. àwọn tí wọ́n tẹ̀lé ànábì lọ́jọ́ ogun Uhud apá kan ní 700 ni wọ́n, àwọn ọmọ ogun infantry wọ́n dẹ̀ ní 50 àwọn acres àwọn tó ń tafà 50 ni wọ́n. àwọn 50 yẹn lànábì position pé ká máa sọ ibi tó ń wà lórí òkè. ànábì plan ó perfect ìrìn àjò ẹ̀ kọ́dẹ̀ fún òun ní abo ràkúnmí méjì torí abo ràkúnmí sáré bí ìgbà tí mọ̀nàmọ́ná ń lọ ní ẹṣin ò lè bá. kábọ̀ ń wá abo ràkúnmí méjì sórí òkè yẹn kọ́dẹ̀ tọ́jú oúnjẹ síbẹ̀ kó wọn máa control ogun látòrí òkè. ẹ̀yin 50 yìí táwọn pípọ̀ yìí báyìí mọ̀ pé bí mo wà ibi ni wọ́n fẹ́ gbà wọlé ẹ̀yin ẹ dúró ń bì ẹ̀yin mùsùlùmí ẹ máa jagun lọ. Abdullahi ibn Ubay yìí ó níjọ tí ẹjọ́ ń dàrin mùsùlùmí rú òun ló lọ sọ fún wọn pé kí n lè ẹkú bẹ́ẹ̀ àwọn 50 tànàbí ni wọ́n dúró bí kan ló ní wọn kú bẹ́ẹ̀. ní ẹ̀fí rọ́nà wọ ọ̀nà ibi tí ànábì wà kànábì ò tó gbéra kó tó bá rẹ̀ nílùú Medina. Abdullahi ibn Ubay òun náà ló tún spread rumor pé wọ́n ti pa ànábì lójú ogun o wọ́n ti pa o wọ́n ti pa o wọ́n ti pa o. The same person ọkà aṣọ àpọ́nlé kúrò lára ìsìláàmù ọlọ́ọ̀ni ò ká aṣọ àpọ́nlé kúrò. bó wá ṣẹ́gun mùsùlùmí wọ́n pa àwọn mùsùlùmí rí bàrìbà lógún náà. mùsùlùmí pọ̀ ju tàkọ́kọ́ lọ àmọ́ wọn ò ṣẹ́gun nítorí pé àwọn ọmọ mùsùlùmí kan wà láàrin wọn tí wọ́n ń dàrin mùsùlùmí rú. kò nẹ́sẹ̀sì kan bá ọ̀tá ṣe wọn ò bá ọ̀tá ṣe o. àwọn tá a rí wọn ò ka nínú ìtàn wọn wípé wọ́n ń lọ bá wọn ará Mẹ́kà ṣe ní tìǹ rárá. mùsùlùmí náà ni wọ́n ń dà wọ́n forí mùsùlùmí gbára wọn. ẹnì Abdullahi ibn Ubay ló fi forí gbé pé ló fi kúkú ìyà tó kú kẹ́yìn. gbogbo ẹ̀yin tẹ́ ń dá wa mùsùlùmí ilẹ̀ Yorùbá rú àtúbọ̀tán yín dọwọ́ Ọlọ́run. àtúbọ̀tán yín ó dọwọ́ Ọlọ́run àwọn ò gbọ́dọ̀ ṣépè. ẹ wá wo ẹ̀kọ́ tó wà ń bẹ̀. nígbà tó wá gbogbo ẹlẹ́ẹ̀kẹta wa ànábì wa rí i pé táwa mùsùlùmí need unity la need. a ní ìdí ká gbọ́ra wáyé a ní ìdí ká fọwọ́sowọ́ tá a bá ti fọwọ́sowọ́ wọ́n lè ṣe nǹkan kan fún wa mọ́. ànábì wa pé pàdé kí la lè ṣe tẹ́mi mùsùlùmí òfin tó ní west táwa náà dẹ̀ tó ní pa àwọn kèfèrí yìí ká má bàa padà pè wá ní ẹ̀sìn àpààyàn lọ́jọ́ ọ̀la. wọ́n wá mú ìmọ̀ràn wá ìmọ̀ràn tá a mú wá Salman Farisi ìmọ̀ràn ni pé ẹja gbẹ́ kòtò tó jìn yípo ìlú Mẹ̀dínà a ti ṣe fẹ́ǹsì yípo ìlú Mẹ̀dínà bó ṣe tóbi tó yìí kò síbi èèyàn lè gbà wọlé tí ó bá gbọ́ fẹ́ǹsì lóko. ẹjẹ́ á lò bí ọ̀sẹ̀ kan wọ́n lé débì lọ́sẹ̀ kan ẹjẹ́ á máa lọ kó jẹ wọnú ìlú wa kó ń jẹ ọ̀pọ̀ kó mi ọ̀pọ̀ nínú ìlú. ẹ wá já gbẹ́ kòtò yìí lóko kó dùn débi pé ẹṣin ò ní lè fò yóò fẹ̀ yóò jìn àwa náà ò ní jáde àwọn náà ò ní jáde Ànábì ni mo fara mọ́. wọ́n wá gbẹ́ kòtò yẹn okùn yẹn là ń pè ní ogun Khandak the battle of ditch. kòtò tí ẹ wá gbẹ́ yípo yẹn àwọn mùsùlùmí wá ní àǹfààní àtijọ́ wà fún odidi ọ̀sẹ̀ méjì ní ojú kan náà tí wọ́n ríra wọn ẹni ọ̀sẹ̀ ra wọn forí jẹra wọn ẹni ń bínú síra wọn ò bínú síra wọn mọ́. Abdullahi ibn Ubay kò lẹ́nu mọ́ torójú ká gbogbo wọn mú. lẹ́yìn ìgbà yẹn àwọn kèfèrí yìí dé wọ́n yípo ìlú Mẹ̀dínà wọn rí kankan sí wọn àwa kúrò ní ọjọ́ mẹ́sàn-án ní àlò lẹ́nu lóró Mẹ̀dínà kí Ọlọ́run ó tó wá gbé Násírù dé. Ọlọ́run wá ní kí ìjì ó jà ìjì ló wá bu èrùpẹ̀ tí ń dálù wọn lójú majority wọn ni wọ́n fọ́ lójú padà dé ìlú Mọ́kà. ìgbà yẹn ni wọ́n tó lọ wọ́n sá eré débi pé ẹni tó ń gẹṣin lọ ó bọ́ọ̀lẹ̀ lórí ẹṣin títún fẹsẹ̀ sáré lọ tó rò pé ẹṣin ò sáré tó ní àdánwò tí Ọlọ́run fojú wọn rí. lẹ́yìn ogun yẹn ẹ lè gbúrò pé Ànábì gba ogun kan tó tangible mọ́ àwọn ogun wẹ́wẹ̀wẹ́ ló kù. ogun yẹn ló ṣe sábàbí àmọ̀lẹ̀ fàtẹ́yìn tànàbì fi rí ìlú Mẹ́kà wọ̀ torí jẹ́ kí mùsùlùmí wà lójijì gbogbo wọn wá gbọ́ra wọn yé. Abdullahi ibn Ubay corona operate torójú kamú bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn táwí nígbà táwọn mùsùlùmí bá tó corporate àwọn tí wọ́n ń jà wá ríbo yìí tá a páàkì wọn sẹ́gbẹ́ kan tá a wá dúró lójú kan. ìwọ àmọ̀pọ̀ mẹ́bọ mẹ́sìn Ọlọ́run ọ̀dà o mọ́ retí Ọlọ́run o àmọ́ kì í sàsìkò yìí ìwọ òun ṣẹ̀sìn ní ìwà àtọ́lọ́run lẹ́lẹ́jọ́
káwa kọ́kọ́ fèsì tí ń bẹ́lẹ̀ yìí ná tí wọ́n àwọn èèyàn yìí ti ń bàjẹ́ nínú Islam mo fi ọlọ́bùra 20 years to come bóyá ní Islam ilẹ̀ Yorùbá ọkọ̀ rẹ̀ padà. Yá ti ká àwòrán ọmọ ríjà àlewàkọ́ tí a ń ṣubú lórí máa dá tí ìsàgbẹ́ àwọn kára ní lọ́kúntà òwúrọ̀ ní sílá láti máa dìde máa kúntà tàkà orí màtílì mọ́sí. Mo pèrè tó ń tú àṣírí ti ká òwúrọ̀ máa gbogbo àfà tó lórúkọ gbogbo wọn lẹ́yẹ̀yẹ́ tó ìjà lò wàkọ́ tí a dìmọ̀ra láìsí àwọn àfà kò sáfà tó lè jáde láti gbórí mọ́ nígbà yẹn àmọ́ wàá jáde wọ́n dé ibú wọ́n ṣépè wọ́n dráàgì wa kò ní míyìn kankan wọ́n dà wárí boríbo ìgbà tí wọ́n bú àfà àgbà kọ́kọ́ ló yẹ káwọn àfà àgbà yòókù náà ti dìde. Bàbá jábọ̀ ni ó ń yẹ̀yẹ́ báyìí. Nínú mi yìí bá jáde sí wọn ò ní já mi méjì bá yọ ọlọ́run. Bàbá mú ìdí níbẹ̀ lónìí ní. Bàbá Kàmẹ́lì lọ́mọ tó ló tó kàn yìí. Gbogbo àfọ àgbà wọn wà dìmọ̀ra láì. Àti ká ọ̀rọ̀ máa ìjà ìwà kọ́ ti yá. Bàbá wọn bá lọ́rin ní ọ̀bọ nínú tàn rí kéèyàn bú ọba lọ́rin báwọn. Kò ṣẹlẹ̀ rí nínú tàn. Mi ò gbọ́ rí nínú tàn kéèyàn bú Aláàfin tó bá kò ṣẹlẹ̀ rí nínú tàn. Ẹ lọ ka ìtàn wá láti ìpìlẹ̀ ayé kò tó bẹ́yẹn rí kéèyàn bú ìmọ̀ọ́mù Ìlọrin kéèyàn bú ìmọ̀ọ́mù Ọ̀fà kéèyàn bú gbogbo wọn. Àwọn bàbá yẹn sì rẹ́rìn ó sì lérò yìí pé wọ́n ń rẹ́rìn wọ́n forgive òun. ṣùgbọ́n lórí náà àdàtì ìṣàgbọ́ ìrọ̀mù kárami. Imam Shafi'i ẹni ìṣàgbọ́ ìrọ̀mù kárami máa gbálẹ̀ òní rápẹ̀lẹ́ tó fi jáde láyé. lọ́kọ́ lọ́ta ọ̀rọ̀ mẹ́sùlẹ̀ láti máa jẹ́dẹ́. Bẹ́ẹ̀ produce ẹ ó bá jẹ́ sperm tó wá látara àwọn tí wọ́n jẹ́ lápẹ̀lẹ́ láyé ni ìwọ ò ní jáde kọ́ ọmọ kaṣọ àpẹẹlẹ kò lára wọn. Kó dáadáa orí mẹ́tẹ̀lẹ́ mùsùlùmí. Nítorí náà mo mọ kíní kan dájú àfa òkúta gidi ọlọ́run kò dúró tì yín. Àmín. Ọlọ́run ti lò yín láti fún wa ní 1-0 mature game nu let them play into your hand. Ìyẹn yàtọ̀ sáriwo àti bí ìyẹn ṣe ṣẹlẹ̀ yẹn tí oníṣẹ̀ṣẹ̀ yẹn bá jáde tó bá bẹ̀bẹ̀ tó ní ẹ foríjì mi ní ìní ṣerú ẹ̀ mọ́ wàláì máa ní ká ìgbà pé kò ní ṣerú ẹ̀ mọ́ lóòótọ́. Kò ní ṣe mọ́. Amáwọn tàwí tí ẹ bá jáde tí ẹ bá ń pé ẹ foríjì wá o àwọn mùdírù Americas ẹ foríjì mi bàbá ọba ọlọ́rin ẹ foríjì wàláì wọ́n tún ṣe padà. Láàyè lè dágbélé mọ́wọ́ mi fi jóró wàhídé marratayn. Mùsùlùmí ò gbọ́dọ̀ dè sínú kòtò kan náà lẹ́ẹ̀mejì. Orí fóònù mi ni mo mú lọ́ńdọ̀ kan tẹ́rú ọlọ́run kan fi ń bẹ bàbá alágbára omi lórí fóònù mi ní tí ń pé ẹ má bínú sà irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ṣàìtàn ni ẹ má bínú sà àròpéjà ti tán ó tó padà ó tó wá dráàgì bàbá wọn àwọn kan tó dìde wọ́n tó lọ bá bẹ̀bẹ̀ bàbá yẹn tó ní tó mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ ó tó padà sáwọn tí wọ́n sè yẹn wọ́n ń gbé yín mọ́ra ń sìn lè wá lérò pé wọ́n ti túbá kò sí tawbatan nasuha lọ wọn ibi tí wọ́n ti ń jẹnu yẹn tí wọ́n bá rí yẹn ṣé wọ́n lè jẹun yàá ti ka ọ̀rọ̀ mọ́. níjẹ́ ni wakọ̀ ti là ṣubú lórí máa dàtẹ́ ṣàgọ́ ìrọ̀mù kárami. ẹ dákun ẹ jẹ́ ká mọ kíní kan dájú ọba tó dá wa kì í sọba líle Islam ò kì í ṣẹ̀sìn wàhálà ẹni tó jẹ́ Christian òun àtọ́lọ́n ni ẹni ó jẹ́ mùsùlùmí òun àtọ́lọ́n lẹ́lẹ́jọ́ ẹni ó jẹ́ lẹ́bọ òun àtọ́lọ́n lẹ́lẹ́jọ́ ó kálukú ó máa ṣe tiẹ̀ á ṣe wá sí fún pé kó change ni tó bá dẹ̀ takú tó lòun ò change kò sí nǹkan tẹ́ dá lè rí sí. ọ̀nkú ànábì àbùtọ́lì ọgbà ìsìláàmù ebí ànábì ló gbé dání ó wà lórí àárẹ̀ ọ̀fẹ́ kú ó gbórí lórí ẹsẹ̀ ànábì ni ànábì tó ń ta aláàtẹ̀lé ànábì ní kó ṣe ìsìláàmù ó lòun ò ṣe ànábì ní kul la ilaha illallah ó ní lá mi ní sọ bẹ́ẹ̀ sọ pé la ilaha illallah ó ní mi sọ bẹ́ẹ̀ ànábì wa tó dọ́gbọ́n ànábì ní bàbá ní tí mo ní ẹwúlẹ̀ kan yẹn rán mi létí ẹ̀
bóyá tó bá wí bẹ́ẹ̀ Ọlọ́run ó ti ẹ̀bọ òun gbà bàbá yìí ni rárá mi ò wí bẹ́ẹ̀ bàbá yẹn kú sórí ẹbọ ni ó kú sórí ẹbọ ṣẹ́gbọ́ kànẹ́bí ò ṣépè fún kó ṣépè fún ọkù rẹ̀ ṣẹ́gbọ́ kó ṣépè fún ṣẹ́gbọ́ kànẹ́bí ò jáde kó sọ pé àtọ́nkù òun àti gbogbo bàbá òun tí wọ́n ṣe Islam iná ni wọ́n wọ̀ anábì ọmọ ẹbẹ náà ń pé kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀dá akọ bí kànẹ́bí ti ṣépè ní ọkù rẹ̀ tó kú lórí ẹsẹ̀ rẹ̀ sórí ẹbọ ẹ wá sọ fún mi inú Kùránì ló wà ní àbínú àdìs kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ Islam dẹ̀sìn fìtínà báyìí ẹni ní gbogbo èèyàn kúrò ní di Islam population Islam ń kéré lójoojúmọ́ ẹ̀yin ń jẹun ẹ̀yin yó bí ìgbà tí ìjọ bí ìgbà tí ẹ̀fọn mú ẹ̀jẹ̀ yó lẹ̀ ń jẹ àràámù lẹ́yìn yó ẹ̀ ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ lójoojúmọ́ ẹ wá lérò pé ẹ lè fún àwọn èèyàn ẹ lè fún lẹ́ni everybody kò ṣerú mi èèyàn ò lè fún mi ni o tí n bá ń bọ̀ rẹ́rìn mọ́ ń bọ̀ rẹ́rìn ni mò ń retí ìjọ tọ́lọ́wọ́ mú ẹni innama nu'akhiruhum liyawmin tasakhkhasu fihi al-absar wọ́n bú bàbá ẹ̀ wọ́n bú ìyá ẹ̀ oníjà ò tí ìyá ìgbà oníjà tó fẹ́ yá wọ́n bú Ọlọ́run wọ́n bú al-Qur'an gbogbo nǹkan wọ̀nyí ń bẹ́ẹ̀ àárín nǹkan kan ṣèṣì ẹ̀dá kò tó bá wá rí bẹ́ẹ̀ la yulidagu lil-mu'min fi jurrin wahidin marratayn mo mọ kíní kan dájú kò sí ń tá a lè ṣe kò sí ẹlẹ́bọ tó lè pa ìsìláàmù rẹ bí ìgbà tí ẹ̀fọn lóhun ọjà bàálù ni kò pọ́síbù bí ìsìláàmù ṣe wá tóbi tó mú ọlá yẹn mùsùlùmí ó máa gbìyànjú ni ẹlẹ́bọ ò lè tán tí ó fi dọjọ́ gbèǹde kìyàmà ó kálukú ọmọ ṣe tiẹ̀ lọ ní ẹ̀yin mùsùlùmí ayé ẹran tí ń tó ṣẹlẹ̀ sí Muhammad Sayyidina Ali lè fi gbọ́dọ̀ wà careful tí ẹ bá ń tender apology tí kìí ṣe taubatan nasuha ni wọ́n tó ń padà bọ̀ ìṣesí wọn ni pé tí ẹ bá ń bẹ́ nìkan jà tí ẹ bá rí ẹnìkan tó support ẹni yẹn tí ń gbèjà rẹ̀ wọ́n á wá dọ́gbọ́n gbé ẹni tí wọ́n ń bá jà gangan mọ́ra wọ́n á wá padà fèsì ẹni tí ń gbèjà kóńtọ̀ wọn ó lè bá stay clear torí jẹ́ tí wọ́n tó padà wá fábọ̀ bó ń tọ̀ àwọn àfáà méjì kan bẹ́ẹ̀ wọ́n gbìyànjú gan wàláhì tí ọba sí ọlá wọn ni àwọn tá a wí yóò bá pè àfáà lórí fóònù abámọ́sáná kún un láìsà lẹ́yìn tí ọmọ nǹkan kan nínú ẹ̀sìn àwọn ní ẹgbẹ́jà wájà wọ́n lè ní mistake tiwọn náà bẹ̀tí wọ́n gbé ìjà yẹn rù lọ́sàn-án lóru kíkiní yẹn bá lọ bẹ́ẹ̀ gbogbo àfáà ọba dojo àwa gbọ́dọ̀ fi bí sú àwọn yẹn káwá wòye pé àwọn eléyìí ti dùn ó dàbí ẹni pé ti túbá labá lé ọmọ ogun lọ ń jẹun bá tó dé talẹ́ẹ̀tì jáde Sayyidina Ali karamallahu wajha wọ́n wà lójú ogun pẹ̀lú Muawiya fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ Muawiya wá rí pé ọwọ́ ogun dùn òun àtàwọn tí wọ́n tẹ̀lé òun ó dẹ̀ mọ̀ pé olùbẹ̀rù Ọlọ́run ní Sayyidina Ali kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ bá ọba ti pọ̀ fọlọ́ǹbẹ́ Sayyidina Ali ó lò ti tán ètè ní ogun alharibo kòdáhátùn òjìjọ́ náà lọ wọ́n ń jà lọ́wọ́ ló bá kó àwọn ọmọ ogun ẹ̀ ó ní gbogbo yẹn dúró ẹ lọ mú ewé àti pépà ẹ máa kọ síbẹ̀ pé la hukma illallah àwọn ọ̀jàmọ́ ọlọ́run ẹjọ́ dájọ́ àfa wàhálà mọ́ ẹ wá sọ ewé yẹn tẹ́ ẹ kọ kìíní yẹn sí pé ọlọ́run ẹjọ́ dájọ́ ó kálukú sọ mórí ìdá rẹ̀ báyìí kẹ́ ẹ wá mú ìdá yẹn sókè kẹ́ẹ̀ká máa wá lọ sí ibi Sayyidina Ali wà kó sì mọ̀ pàájà Sayyidina Ali bá rí tí wọ́n kọ́ pé la hukma illallah ọlọ́run ẹjọ́ dájọ́ Sayyidina Ali ní tí n bá tó wá gbọ́tọ̀ lọ́ǹta ni mo tó fẹ́ gbọ́ àwọn èèyàn yìí ní kájéjà ọ̀tán ni wọ́n ṣetán láti parí ìjà ni làwọn tí wọ́n tẹ̀lé Ali bá sọ fún pé ilé tẹ́kẹ́tẹ́ ni Muawiya o má dá lóhùn pẹ̀lú orúkọ ọlọ́run tọkọ yẹn Ali ọ̀dá wọn lóhùn o Ali bá gbà pé kíjà tán ìjàmbá tán mọ́júmọ́ ọjọ́ kejì òun ni wọ́n fi lọ ká Sayyidina Ali mọ́ àti gbogbo ọmọ ogun ẹ̀ wọ́n pa kísà sí wọn lára. Ìyẹn ló fa Khawarij nínú Islam ó nípìnlẹ̀ Shia nínú Islam ogun yẹn ló lè dìde Karbala tí wọ́n ti lọ pa ọmọ Sayyidina Ali nítorí pé ó ti wò pé ebi wọ́n ti fọlọ́n bẹ̀ wá ebi wọ́n ti fànẹ́bì bẹ̀ wá àwọn ilé tí ayé ọ̀gbọ́n ló ń gbọ́ tó yẹn kájábà Ṣaitọ́nù wà lọ sọ́dàkọ̀
irọ́ lè sùn pa kó dàbí sòdodo jáde lẹ́nu báyìí tọ́rọ̀ òdodo tí ń sọ òdodo tí ó líìdì lọ bí rán ni. àní ikẹ́ parapọ̀ wọn mọ̀lé àwọn parapọ̀ wọn màgìyàn Mùsùlùmí ẹ jẹ́ ká pàwọ̀ ọ̀pọ̀ ká ronú kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀ o. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Kí a máa jẹ́ wàhálà ń bẹ̀bẹ̀. Suratul An'am, Quran chapter 6, verse 108. Ọlọ́ni wà láti ṣubú alladhina yad'una min dunillah. Ọlọ́ni ẹ má ṣe bú kèfèrí, ẹ má bú òrìṣà wọn, ẹ má ṣe bú ẹlẹ́sìn Christianity, ẹ fi wọ́n sílẹ̀, ẹ má fẹ̀sìn wọn ṣe yẹ̀yẹ́, ẹ má ṣe bú wọn, tẹ́ ẹ bá lọ bú wọn kọ́. Ọlọ́ni wọ́n bọ̀ wọ́n yẹ̀yẹ́ ẹ̀sìn yín láì ní mọ̀ nípa Ọlọ́run, ẹni tí ò mọ implication Allah, tí mùsùlùmí ọgbọ̀ta rẹ̀ ọgbọ̀n yóò jáde yóò ní yóò ga fún aláwù yẹn àbáláwù yẹn àbóyìn náà ni kí mọ́ bí ṣe wì yóò wá yẹ̀yẹ́ ẹ̀sìn yìí bẹ́ẹ̀ bá ti ń bú ẹ̀sìn wọn wọ́n bú ti yín náà padà tẹ̀síwájú. Kadhalika zayyana likulli ummatin amalahum. Ètí wọ́n lọ gẹ́gẹ́ nìyẹn. Kadhalika zayyana likulli ummatin amalahum. Kùránì ní gẹ́gẹ́ báyìí la ṣe lẹ́sọ̀ọ́ a ní kó máa dá lójú kálukú ẹ̀sìn rẹ̀ tó gbé dání. Àwọn náà ló wí bẹ́ẹ̀ Quran ní Quran chapter 6 verse 188 zayyana will be gbogbo ẹ̀sìn tó ń kálukú ń sìn ńlá beautify rẹ̀ kọ́mọ àlìjẹ́nà ó lè wá àlìjẹ́nà wọ̀ kọ́mọ ọ̀nà ó lè rí náwọ̀ á beautify rẹ̀ kò sí tó lè sọ kò ní pàtì àfi tó bá wọn náà lókù. ẹ mọ kìíní kan dájú igi tí wọ́n fi ń dáná nínú ilé ebi ńlẹ̀ nìkan forí balẹ̀ fún tó pè lọ́lọ́run tiẹ̀. sọ́wọ́ á ní ká yọ parẹ́ ni sọ́lọ́run ò rí ni kí ló dé tọ́lọ́run fa sánmà yá. ó mọ ní màálùú tí wọ́n fi ń ṣe bábẹ́kì tá a fi ń ṣe súyà ebi lọ́lọ́run àwọn majority ilé ìsìn tó wà ní India ọmọ pé màálùú ni wọ́n ń bọ ni. màálùú lọ́lọ́run wọn òun sì ní súyà tiwa ṣé sọ́mọ́ ó torí ẹ̀yà ni sẹ́mọ̀ ò ní torí ẹ̀yà mọ́ báyé ẹni ẹlẹ́ni jẹ́ jẹ́ tó sọ̀kan fún ẹ mọ́tòsáìkù táwọn ń gò kiri yẹn ní 1988 ní ìlú kan tó ń pè ní Jodhpur ní India arákùnrin kan wọ́n ń pè ní Bullet Baba ó gun mọ́tòsáìkù rẹ̀ ó ń gùn lọ́bì kan lọ́ba láksidẹ̀ntì lọ́ba kú wọ́n wá láwọn ọlọ́pàá náà gbé mọ́tòsáìkù rẹ̀ ní ìmọ̀ bóyá òótọ́ ni ìtàn yẹn wà lórí Google wọ́n lọ gbé mọ́tòsáìkù rẹ̀ ọlọ́pàá gbé lọ wọ́n gbókù lọ bí tí wọ́n ti sìnkú nígbà tí ó dàárọ̀ ọjọ́ kejì mọ́tòsáìkù ti padà síbi tó ti láksidẹ̀ntì ó di ẹlẹ́ẹ̀kejì ó di ẹlẹ́ẹ̀kẹta àwọn ọlọ́pàá bá ní àwọn ò ní gbé mọ́tòsáìkù yìí mọ́ làwọn ẹjọ́ rẹ̀ tí wọ́n ń tẹ̀lé ibẹ̀ ni wọ́n kọ́ shrine sí ilé ìsìn wọn mọ́tòsáìkù tó fi láksidẹ̀ntì yẹn lọ lọ́rùn tiwọn tí wọ́n ń ṣe dọ̀la Bullet Baba ni wọ́n ń pelé òrìṣà wọn ní India ní 1988 náà bẹ̀rẹ̀ rẹ̀ dọ̀la wọ́n gbàgbọ́ pé mọ́tòsáìkù yẹn ní ṣoore fáwọn mọ́tòsáìkù yẹn ní ń fáwọn lọ́mọ mọ́tòsáìkù yẹn ní ń jẹ̀mí àwọn ogun kódà bí wọn ò gbádùn mọ́tòsáìkù ni wọ́n lọ forí balẹ̀ wájú ẹ̀ sọ́ọ̀nì kí sọ́mọ̀ ya ni sọ́lọ́run ò rí wọn ni ọlọ́run rí wọn dé tó sọ̀kan fún ẹ ní Southern Coast of Guinea àwọn tí ẹ jẹ́ olórí ìlú kan wọ́n rìnrìn àjò wọ́n bá kú sójú omi wọ́n ti mọ̀ pé wọ́n kú ibi tí ẹ ti ń wá òkú wọn kiri ní wọ́n bá rí boat ọkọ̀ ojú omi kéno kékeré ní bá ń bọ̀ tí kìí ṣe ọkọ̀ tí wọ́n gbé lọ wọ́n wá rí pé kò sẹ́nì kankan nínú ọkọ̀ ojú omi yẹn àgbàrá òjò ló kàn gbé ọkọ̀ ojú omi bí ẹ ṣe sọ̀ráǹdì ọkọ̀ ojú omi nu wọ́n ní ẹ̀mí àwọn bàbá àwọn tí wọ́n kú sódò ẹ̀mí wọn ti ń bẹnu ọkọ̀ ojú omi yìí wọ́n gbé ọkọ̀ ojú omi àwọn gangan ní ẹ̀ńbẹ̀ńbẹ̀ tí wọ́n ti débi àwọn wà ọkọ̀ ojú omi yẹn ni wọ́n ń bọ̀ dọ̀la ní Guinea ní Southern Coast Guinea ìní wọ́n ń bọ̀ dọ̀la sọ́lọ́mù orí wọn ni sọ pé kí sọ́mọ̀ ọ ya ni ọkọ̀ Queen of England Philip náà ń pe ọkọ̀ Queen of England tó ṣẹ̀ṣẹ̀ kú tó jẹ́ pọ̀ lọ lórí Edinburgh Duke of Edinburgh
Philip òun ni nígbà ayé Queen of England àwọn kan ń pè lọ́lọ́run kò rí wọn rí kò mọ̀ wọn rí kọ́ńtì rẹ̀ ìṣe kọ́ńtì rẹ̀ Philip lọ́lọ́run tiwọn wọ́n ti ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ forí balẹ̀ tí wọ́n mọ̀ tọrọ àdúrà Philip ọmọ wọn rí kò débẹ̀ rí àwọn náà ò rí rí ṣé sọ́nà ó torí ẹ̀ yá ni life continue èyí táwọn gbàgbọ́ nìyẹn fi wọ́n sílẹ̀ lórí tí wọ́n gbàgbọ́ ìwọ náà dúró lórí tí wọ́n náà gbàgbọ́ mùsùlùmí àtẹlẹsẹ̀ Christianity àwọn àǹbẹ̀lọ́n pé kọ́lọ̀ mọ́sọ̀ wá sí náà tá a bá kú àwọn India sì kóra wọn jọ wọ́n ló kú àwọn tó bá kú látàyè làwọn ti sún níná òkú tó bá kú tí wọn bá ti sún níná kọ̀ rọrùn lọ ó sọ pé kí sánmọ̀ ọ̀yà ni nígbà wọn ń sá fún làwọn náà torí bọ̀ ṣé sánmọ̀ ọ̀wà yà ni àbọ̀lẹ̀ wọn wà torí ẹyẹ sọ pé káyé ọparẹ́ rárá walau sha Allahu laja'alakum ummatan wahidan níparí mo ka ìtàn apanilẹ́rìn kan lórí íńtánẹ́ẹ̀tì máa fẹ́ ká mùsùlùmí ká mú ti wá bẹ̀ ìtàn yẹn ni mo fẹ́ fi sọ lẹ́kṣọ̀ tò ní kọ́ wọ́n ní donkey àti àyẹ́nà donkey ràkúnmí no jẹ́kí àti ìkókò àwọn ẹni tó ń bára wọn ágì wọ́n ágì lórí pé koríko yìí green ni koríko yìí yellow ni ọba kẹjọ lọ́dọ̀ kìnìún tó jọba nígbà wọ́n dọ́dọ̀ kìnìún wọ́n rojọ́ èyí donkey jẹ̀kí ó sọ wípé yellow ni àyẹ́nà ń sọ pé green ni ó ràn ẹ́ bò ni mò ń wò yìí kìnìún bá dájọ́ ó ní àyẹ́nà lọ́jàre ó ní ìwúlò ó ní donkey lọ́jàre ìwọ àyẹ́nà yìí òpùrọ́ ni ọ́ èmi gẹ́gẹ́ wo ewé yìí mo rí pé yellow ni kì í ṣe green wọ́n bá túká ń pò di pé túká tán ni àyẹ́nà bá padà ẹ̀sìn mọ́ gbàgbé pé ajégunjẹ ẹran làyẹ́nà ó ní ipò òun náà ní kìnìún ọba padà wá ìrẹ́ kìnìún ọba kí ló dé tó dájú àbòsí báyìí ó ní mi ò dájú àbòsí ìwọ ló ponú mélòó lára jẹ̀kí tó wá ń gbé ẹjọ́ rẹ̀ wá bá mi lẹ́ni tó yẹ kó o ti ṣe tó yẹ kó o ṣe kó tó débì ó ní mo mọ̀ wípé ìwọ lọ ráìtì bet mo wò pọ̀ ń promote jẹ̀kí ni tó bá promote ọmọ abá ágì lórí ọ̀rọ̀ koríko déwájú èmi ọmọ akẹ́wọ́gbẹ̀rún tó má ṣe kà nítorí pé rere lọ́lúwà fi ìṣẹ́ rere ọ̀rẹ́ ṣe nítorí ọ̀la ẹ̀dá ẹ̀rù wàárẹ̀ nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀ lára fún Olúwa. ẹni fẹ́ra lé ẹbá lè sí Akéwùgbà Gold ẹbá wa dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá along Ìbàdàn Lagos expressway a ní thousands of acre iye ọba fẹ́ ńlọ́ra èmi kì í talẹ̀ mi fálábòsí ni iye ọba fẹ́ ńlọ́ra níbẹ̀ ilẹ̀ tó dẹ̀ sọ̀hí ni tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó ní dọ́kúmẹ̀ntì dọ́dọ̀ ìjọba ó ní gbogbo lẹ́wà táǹtà a ní estate ń bẹ̀ náà tó ń tiẹ̀ cheap plot by plot lòun ọ̀nà Ìbàdàn sí Ìṣẹ́yìn anílẹ̀ ń bẹ̀ náà buy 1 acre get 1 acre free àwa tó ní ilẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà la nílé tá a fẹ́ tà bákan náà àjẹ ọdún yìí ti lọ àdúpẹ́ fọ́nà láṣeyọrí bó ṣe burú tó náà Ọlọ́run fún aláṣeyọrí umura December ẹ wá tẹ̀lé Akéwùgbà Gold àti ń prepare umura December àti December láti lọ àwa lára bẹ̀tẹ̀ láti kìdí January 4 àgbàbẹ̀ lọ Dubai alùjọ mẹ́ta ń bẹ̀ gbogbo ìrìn àjò yẹn jọ́sẹ̀ méjì á padà wá sí Nàìjíríà ẹni wọ́pọ̀ ẹni wáyà mẹ́jẹ̀rà kálí text message tàbí kó o lo WhatsApp number tó bá wà lábúrọ̀dù tó lè dọ́fíìsì wa tàbí tó wà Nàìjíríà tó fẹ́ wá sọ́fíìsì ibi ó wà náà lọ́kọ àtìyàwó ẹ̀ ó ti wá báyìí 0057818180. bákan náà ẹ mọ ọmọ yín wálé ẹ̀kọ́ wa Royal Group of School àti ilé kéwu wa àwọn ọmọ náà ó lè àlùbáríkà jù wá lọ àtúnláwọn business míì táàkì announce gbogbo ẹ̀yin tá ń gbọ́ wá sí wa aṣàdúrà fún yín o ní tí mo ń jọmí lójú níbi wá sí Akéwùgbà Gold tó bá jẹ́ pé èèyàn 250 lówó wá sí yẹn nígbà tá à ń ṣe lọ́wọ́ ìgbà tí ó bá ìdánjọ́ kejì ẹ rí pé èèyàn 5,000 ti wò 20,000 40,000 50,000 àwọn míì náà máa ń sọ̀rọ̀ tó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kan náà ẹ lè rí yẹn 4,000 àmọ́ ń gbà tó bá dijọ́ kẹrin tẹ́ ẹ bá lọ chẹ́ẹ̀kì ẹ lè mọ́ ẹni tí ó wò ju 15,000 lọ
ètò tó mi pa yẹn ń ṣe mọ̀rájà tí ẹ bá ti wọ́n wá sí wa tí wọ́n tó ń tòwò torí pé ọlọ́run mọ̀ pé kí wá sí wọn jẹ́ ẹ̀fà green bá a bá parí ẹ̀ lẹ́nu bí ẹ̀ tó wò lọ́dún kan yóò tún rí tiẹ̀ mú bẹ̀. àdúrà gbogbo yóò gbà kalẹ̀ o. àmín. ìtẹ́ fẹ́ ọba mi ó ṣe fún mi. ìtẹ́ fẹ́ ò ní dàbẹ́ o. àmín. bọ́gẹ̀dẹ̀ bá yọ láàárọ̀ gbogbo aṣọ rẹ̀ tuntun nígbà tí ó bá dalẹ̀ yọ dàkísà ẹ ní dàkísà ẹ ní fàkísà lògbà ọba mi ọ̀rọ̀ gbà fún yín ọba mi ọ̀rọ̀ ayé fún yín gbogbo bí ẹ ti ń rówó Ọlọ́run sọ di búdò lọ́wọ́ ẹ búbú kò ní tán bí Nàìjíríà ṣe lé tó yìí Ọlọ́run ní fara ní yín ní fara ní àwa náà ẹ̀yin tẹ̀ ń share ẹ̀yin tẹ̀ ń comment ẹ̀yin tẹ̀ ń like gbogbo yín àna Ọlọ́run ní wọn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.